فلكل عين إذا سامي كالود فلكل عين وكل الذي فوق تراب التراب فكل الذي فوق تراب التراب ومن رمكم خيرا ينال خيرا دائما ومن رمكم شرا وفشر يرجع وما ظن أن الموت تأتي إليكم سريعا إليه كل ما يتوقع أما كل عين أصرتكم مهلكتي فموتوا بغير زرع إن آية تلزع جزا الله خيرا للأكان وآله وأنتم لنا فرد زمانه وملجأ. اللهم صل وسلم وبارك على عبدك محمد صلى الله عليه وسلم وعلى أهله وصحابته رضوان الله تعالى عليهم أجمعين. آمين. حمدت إلهي وأزنيته حمدت إلهي وأزنيته كما ينبغي حمد رب الورى ويا رب صل على حبيبي رسول كريم نبي الهدى ويا رب صل على والدي ووالدتي وعلماء كافة. Akí Ọlọ́run kò sẹ́ni tí ó kí Ọlọ́run tí ó sọ pé Allahu Akbar. Akí Ọlọ́run afọbajẹ Hamiditu Ilahi. bọ́bọ́ ọba jẹ lọ́sùn bí fáìlì rẹ̀ ọba déwájú rẹ̀ kò lè jẹ. Wa asnaitu bó ṣe rí òun bí fáìlì èèyàn ọba déwájú rẹ̀ tó lóun ọjọba gbèsè lọ́fẹ́ jẹ. Hamiditu Ilahi. Hamiditu Ilahi wa asnaituhu. Adúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Àwọn èèyàn ò dúpẹ́. Alhamdulillah. Ọba tí ó kó wa jọ síwájú ìta bàbá wa kábíyèsí alábèrè. His Royal Highness Ọba Mutallib Adéfẹ́mi Abdulkarim Adélákin. Kábíyèsí. Hamiditu Ilahi wa asnaituhu. Abáyín dúpẹ́ fọ́lọ́run tí ọba yín ló kọjá ẹ̀. Káyì. Tí ọ̀pọ̀ wọn ló kọjá ẹ̀. Abáyín dúpẹ́ fọ́lọ́run. Hamiditu Ilahi wa asnaituhu. Kẹ́ ẹ tó dórí oyè ẹ̀ ń bímọ ẹ sì níyàwó tó pọ̀ bẹ́ẹ̀ ni sì fẹ́ kéèyàn ó ṣẹnu orí ìyàwó kan ọ̀rọ̀ ayé wá ọ̀kẹ́ ń bá láyé fọ́ọ̀tì bá bí ọ́ lérè tí ẹ níyàwó kan ló ní aláyé lọ́n bá fọ́ọ̀tì láìfù rí ọ̀wà specific kódà mo lè sọ pé ayé ń tọ̀ wọ́n dà. Ẹ lágbo ẹ̀yin ló bá ṣé mo lè sọ̀rọ̀ èyí tó bá taba ẹ lọ tún bẹ̀ sí. Hamiditu Ilahi wa asnaituhu kama yanbaghi
ìyàwó alábèrè ẹ̀sẹ̀ ẹkú retí ẹlẹ́ẹ̀kẹrin. alábèrè yóò dáa fún ọ bẹ́ẹ̀ mi ṣe bá wàlámù àrà fi ìwúyú bì nẹ́ẹ̀sì àìbá kànẹ́kìsì lè káàdì rí náà. ebi làǹfààní iPhone tó ń lò tó oníyàwó kan ó ń lo iPhone oníyàwó kan ọ̀lọ́ tako fífẹ́ yàwó ó ń lo Camon 20 oníyàwó kan àyà ń jí ó ní lọ́ọ́ ta Camon rẹ̀ kó fífẹ́ yàwó. ó gbẹ̀yìn lọ́balọ́ba tẹ̀ ń bẹ́lẹ̀ ẹ lọ wá kún ìtọ́jú ọjà èṣù ni ó ṣe ẹ̀yin ọ̀gbọ́dọ̀ ṣe máa bẹ lọ́wọ́ ọlọ́run bò láti rí ma gbogbo ẹni ọba bò láti rí lẹ́ environment yín tí ọba náwó fún yín ọlọ́run bí léèrè ibà àfẹ̀yìn yín gba kùmà ní sáwọn mọ̀ pé bí ó ti rí níjọ wọn ń jolú owó dé wọn mọ̀ pé bí ó ti rí ní ìyá aláyé rò pé ń lọ jẹ́ ń bẹ̀ ilé ojú ẹjú yẹ ẹ̀yin tẹ́ ẹ̀ dùn lọ ẹlòmíràn ta ni èmi lówó dé ńgbẹ́ débẹ̀ tẹ́lọ̀ náà bẹ́ẹ̀ láwọ̀ ara wa kábíyèsí adúgbẹ́bọ́lọ́run tí ọ̀bá yín ló kọjẹ́ ẹbí mọ́kẹ́ tó dórí ipò tẹ́ ẹ̀ máa ń wà kété ń padà tẹ́ ń wà kété ń padà tẹ́ ẹ̀ bá lè tùgẹ́ mọ́ tẹ́ ẹ̀ lè wúlẹ̀ mọ́ wà wá ní tí ń bẹ lára rẹ̀ lè dùn ọba wà ní nǹkan ọmọ rẹ̀ ló fi dùn ọba sẹ́yìn pé gbẹ́dúgbẹ́dú sì lọ́lọ́run gbẹnugbẹnu lára ẹ̀ dẹ́ ìlú bójú alẹ́ dẹ́ wọ́n wá tí ọ̀sẹ̀ gbà rẹ̀ bẹ́ẹ̀ ni tí ọ̀sẹ̀ kó ma bí n bá sì tẹ̀ra bí n bá sì ní tẹ̀ra wa wọ́n náà fi pẹ́lẹ́ kejì tá a ṣe lórí oyè ni ẹ̀kẹta ni kábíyèsí ẹ̀ múra ẹ̀ tó ntẹ́ ẹlẹ́sẹ̀ tó lè jẹ́rè etí a nu kẹ́ ẹ kó ma lè rè etí a kẹ́ ẹ sì ma lè rí ọkọ lè rè etí a àwọn ọ̀gbọ́dọ̀ máa retí ijó alábẹ̀rẹ̀ òkú ẹjọ́ iná orí bátìrì yẹn sáàdì ẹ̀ ẹ máa sáàdì ẹ̀. Bàbá yẹn bàjẹ́ amúdó rẹ̀ bìlì wàrà. adúpẹ́ bọ́lọ̀ ń tọ́sẹ̀ yìí lọ́ba tọ́sà wà láàfà káyé owó lè jọ balance ni gbogbo abala fẹ́ jọba àdánwò lè ìtì ń bẹ lọ́ọ́ tí bàbá bá ń dùn yóò lè díẹ̀ èyí tí ń bẹ lọ́ọ́ tí ànàbẹ́ bàbá dùn yóò lè. ìlọ́lọ́run fi lè ṣe gbogbo wa lólówó ọ̀yẹ̀ kára àwọn kan tí wọ́n máa yé èlì olówó bí gbogbo èèyàn bá lówó ayé ò ní dáa. ìkí ọlọ́run la ọlọ́kọ́ máa bá sájẹ̀ dáa ní Muhammad. sọ́ọ̀lì àdá wà nídìí. ọlọ́run àfààní rẹ̀ bí àwọn tí wọ́n bí wa tí wọ́n ṣe wá lówó sílé ayé ọlọ́run bá kẹ́ wọn. Bàbá àlìdàtí wà ó là máa kà fàtà. bàbá tó bí mi ọlọ́run bá mi kẹ́ wọn. Àmín. bàbá tó bí alábẹ̀rẹ̀ ọlọ́run bá mi kẹ́ wọn. Àmín. gbogbo àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ oríire lẹ̀ tí wọ́n réèkì ìyà kó lẹ̀ tí wọ́n réèkì ìyà kó lẹ̀ wọ́n jẹ́ ìyà yóò bá wọn láwọn ọmọ ìjọrọ̀ ọlọ́run jáde kìí àmọ̀ ọ̀dà fún wa. Àmín. àwọn àfáà tí wọ́n kọ́ wa tí kì í bá ṣe kọ́ jẹ́ alábẹ̀rẹ̀ ó yẹ kí n wà lójú oorun báyìí ni àtijọ́ ta ni mo ti kúrò lẹ́dẹ̀ látago mẹ́fà dájí ni mo ti kúrò lẹ́dẹ̀ mo kọ́ lọ sí Àgídìgbò FM lọ́dọ̀ Oríyọmí Hamzat mo lọ́ bọ́ yanjú ọ̀rọ̀ kan tí ń dá wàhálà lẹ̀ lórí afẹ́fẹ́. wá sí ní o wọn ni agbẹ́rú sí o. akú mẹ́ẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa bàbá òkè ààrẹ nílé bàbá lókè ààrẹ nìbàdàn bàbá àyàwó bọ̀dá mi Bọ́lá Alhaji Fatai Bọ́lá bàbá àyàwó rẹ̀ kú mọ̀ yabẹ̀ akírun lẹ́sẹ̀ ọ̀nà ní Lake Law wàmásálà alàlọ́gárìbì yàrìbù kọ́dìrà náà. Sálà alàlọ́gárìbì yàrìbù kọ́dìrà náà. èyí tí mo fẹ́ sọ fẹ́yìn àfẹ́ ẹ̀dẹ́nu ẹ má jẹ́ abákádàrá wọ̀dì mú mọ́. irú táwọn ìmọ̀mọ́ àbẹ̀rẹ̀ ṣe lónìí kì í ṣe torí bóyá wà la kọ́ àti lọ́mọ kí ó ti ń bá wa ti ń lọ sí àrìn mọ́ wa lọ́kọ̀ọ́dẹ sí kankan ẹ báwọn kan bọ̀ lẹ́yìn tiẹ̀ náà. ọmọdé ló tó lé balẹ̀ kórí ọdún mi.
àgbàǹbọ̀ akùn náà bọ́dọ̀ làwọn ọmọdé ò lè gorí ìrókò. Mo ní ọkọ̀ méjì ni mo gbé lọ torí mi náà máa sọ lábẹ́ ẹ̀yìn ọba lẹ́ẹ̀kọ̀ọ̀kan mi náà máa sin jẹ agbọ́kọ̀ méjì lọ. Mo wá wò pé méjèèjì òkun abnormality ní láyé subsidy káwá kọ́kọ̀ méjì ọ̀nà àwọn adélé epo kan lake law mo ní ẹ̀yà abẹ ẹja park ẹyọ kan bẹ ká máa gbẹ ẹyọ kan lọ. Bí màá ń bẹ́ ṣe rí mi báyìí lọ́ba bọ́ọ̀lẹ̀ lọ́ba ní bàbá wa tó ń ti wá láti ìjọ ẹ̀rẹ̀ mo ní sẹ́mi ìjọ lówó. Ó ní rárá ó ti máa ń rí lórí social media mo lára fẹ́ repo àwa ń lọ sí àárín ẹ má repo ẹ̀yin lẹ́ẹ̀kìjì máa fún wa. Ọ bọ́ọ̀lẹ̀ lórí mímbàrí rẹ̀ fún mi mímbàrí ìtẹ́yìn múra sí kankan lẹ́dẹ̀ ẹlòmí ò ní bá ń gùn ní ọba kú ò ní gùn. Àrò pẹ́ kanu. Mọ́sálà alàlọ́gbàrbé yàrá fúkọ́ dìrẹ́ náà. Alábìbàrí ìlú. Alábìbàrí ẹ̀ sọ́nù àlẹ́ wàsálàmù. Èkó ni mo lọ nílé kéwú tí mo ti kéwú ní Dárídáwà wálé Irshad. Nísọ̀lọ̀ mo lọ sí ilé àfáà mi. Bàbá wa ṣe Mùsàfà lára àwọn tíra àwọn tí wọ́n ṣe àṣìárò rúbà fi àkbárì bìláàdì Yorùbá. Ìtàn gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ọmọ wọn kan wá translate ẹ̀ sí English. Ọmọ bàbá gangan Sheikh Muntaka Abimbade Zoglol Tony Zoglol Travel International Agency ní London. Èmi náà wá wà láàrin àwọn kọmitì ibẹ̀ mo ti lọ mo ti wá dàárọ̀ yìí mo ti wá ń dọ̀jẹ́ alábẹ̀rẹ̀ láti jẹta mi ìgbé kọlu wọn torí ìfẹ́ sọ fún wa pé mo wà lẹ́kọ̀ọ́ torí tí n bá sọ fún wa yọ́pọ̀ àwọn ẹnu jẹ́ wọn ò ní mọ̀ bọ́yá ń dè bọ́yá nìdé bá a sọ wá kásùn bàbá mi ní ọ̀yá àfà dírẹ́fà ẹ̀tẹ̀ sí gbà gbogbo eré tó bá lè sá àgbọ̀dọ̀ dẹ́dẹ́ láago méjì. àfihàn dúpẹ́ bọ́lọ̀ ilé àfà mi Dárídáwà wálé Irshad ọlọ́mọdé ọba jẹ́ wọ́n tó bá bá ń sàmì ilé àfà rẹ̀ náà ní bàjẹ́ ó dàbọ̀ bá jẹ́ káfíńtà tó bá bá ń sàmì ilé ọ̀gá àti ẹ̀ náà ní bàjẹ́. mo kí ẹ̀yin àfà ìmáàmù àgbà fúnlẹ̀ abẹ́rẹ́ ẹ má bínú mo kí yín gbogbo ẹ̀yin náà ìbú náà ìbí náà ìbí mo kí yín ẹ má bínú etí àdéhùn tá a jọ ṣe láàrin ara wa lọ́sẹ̀ o nígbà tá a wà nílé ìwé a máa kọ́ kínní kan jọjẹ lọ́sẹ̀lẹ̀ bí lónìí o àgọ́ ẹ̀gbọ̀n ọ̀tọ̀ lẹ́gbọ̀n ọ̀tọ̀ jọjẹ ọ̀tọ̀ mọ́tà ọ̀tọ̀ ní kélé gbí ọ kélé ògbé lónìí jọjẹ lájọ kọ́ a máa wọnú oko ara wa máa jáde ni àwa wà bẹ̀rẹ̀ lónìí nù àlepẹ́ jáde. Alámi bàrí hìyà. Sunday. Sallallahu alayhi wa sallam. Mo kí Ajánásì ọ̀bẹ́dẹ́ land. Wọ́n débi tán. Àjọ gbàṣẹ fúnra wa ń bìrì. Bàbá Ajánásì ọlọ́mọdé àwọn láàmú. Àmín. Mo kí Ìmáàmù Mansour Adékílékú Mansour Àlà barakallahu fika. Àmín. Wọ́n wá kí ẹ̀yin ọba. Ẹ̀yin kábíyèsí láyùsà alù àmọ́ yàfọ̀ alù wà ó ń yùsà alù náà. Láyùsì alù. Láyùsà alù. Láyùsì alù. Àmọ́ yàfọ̀ alù. Àmọ́ yàfọ̀ alù àwọn yùsì alù. Ẹnìkan sọ ló lè bẹ̀yìn léèrè nǹkan lọ́lọ́run. Àwọn ìjọba tí ń bí léèrè lónìí wọ́n ń jọ̀hún ni. Wọ́n ń kọjá àyè wọn yóò sì padà yẹn lọ. Wọ́n da sọ́bọ̀ lábáwí ni ẹnu ìjọba kan ọ̀gbá wípé kábíyèsí ẹ̀ gàbùkù ẹnu tọ́ba ewu ẹnu tí ó fi tẹnu ìjọba tó ní tẹ̀ náà èyí tẹ̀ ní tẹ̀ náà ọjọ́ kú lọ́jọ́ ìsinmi tẹ̀ ẹ̀kúlé lẹ́yìn ọ̀làǹdì sí ilé bàbá gómìnà ọ̀làǹdì sí ilé bàbá ààrẹ làárẹ̀ ọ̀làǹdì sí láti ẹ̀wà wàlágà káṣù bóyá gáràjì mọ́tò ló mọ́ darí sí. àìmọye alága káṣù ti wakọ̀ búlọ́ọ̀kù kílódé tá à ń lè sòtọ̀ ọ̀rọ̀ èwo ni kéèyàn oṣù pé ká máa gbẹ́yìn nílò èèyàn buké wa lẹ́yìn nílò ẹ̀jẹ̀ aṣọ pa buké já buké èwo lẹ́yìn nílò. Àlééta bìtọ́ àti sùlítà ní sẹ́lá o. Ọlọ́run sì fún ipò kúrò tó ju tàwọn àfáà lọ. bí wọ́n bá dájọ́ tí wọ́n wájú ọlọ́ ìwájú àwọn jẹ̀mọ́ àwọn ó ti dá. nílẹ̀ Yorùbá yìí bí
kò sí tẹ́ẹ̀sẹ̀ tọ́lọ́mù lè yẹ̀ lọ́wọ́ ẹ̀wò mẹ́yìn náà ẹ má ṣe tí ọ̀dá o ẹ má ṣe tí ọ̀dá ogun kẹ́ ẹ má fẹ́ gbẹ́sẹ̀ lé lélẹ̀ àwọn èèyàn gbẹ́sẹ̀ yín kú o àwọn ọmọ ta níbẹ̀ láyé o má ṣe tí ọ̀dá àwọn ọmọ tí ò lójú sí àwọn ọmọ nàbà sí ní ẹkú gbòòrò o. wàjà máa bàkí ìdàmọ́dà zamani. mo kí bàbá wo olú owó dé. wàjà mo fi bàbá tì mí kí. máa bàkí ìdàmọ́dà zamani. àwọn kọ́nfídẹ́ǹtì bàbá nu bọ́ bá wù àwọn lè lo Ògùn state kí wọ́n lọ́sẹ̀ kan. irú ètí ẹ ṣe ń jó ni ẹlò abúlé ẹgbà ẹ mọ alọ Ọlọ́run yọ ìta bísí ẹ bá sì rí ajọ ẹ bá kẹ rí alọsàn ẹjọ náà ni pé adé ẹ pè á ti dé àwa ń bẹ ń kọ tó lálára pé ẹ̀yin ń bẹ lábúlé ẹgbà àbájọ lọ kó mẹsàn-án ní ṣùgbọ́n àwọn náà bísí Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. wàjára mọ́ bàkítà mẹ́ta zamani. mo kí bàbá wo eléku ọtí lè kú ọ Ọlọ́run má fi wọ́n lẹ̀. àmín. àwọn ń tèkó bọ̀ àwọn ń lo èkó Ọlọ́run ti wọ́n rábọ̀ rí mú bọ̀ insha Allah. ọ̀dà Qur'anil azim àmín. ọ̀dà ti tóbi Ọlọ́run àmín. mo kábíyèsí onígẹ̀gẹ́ ẹ ṣe mo kí lẹ̀kẹ̀ ló kù àbí lẹ̀kẹ̀ ló kù Alhaji wa Suleiman. lẹ̀kẹ̀ ló kù tọwọ́ àti tọrùn àtọ̀pá. àmúríyá amúrúláyì. nkúlùtù kún yàtọ̀ ìkúlítù kan yàtọ̀. wàkúlùn. فكل بأمر الله فقم بقدرتي. mo kí ọ̀rọ̀ yóò ní dojúrú. إن شاء الله. mo kí aládò of Lado in Ojo land. إن شاء الله. ẹ ní pínyìnkìn àmín. táwọn wọn tó jọba láti jọ wa. ní bílíkà tí ìlà áfíríkà làjọ ṣe tẹ́lẹ̀. àjọ ń dàgbòrò orú tẹ́lẹ̀ ní báwọn náà bá gba microphone bí ẹ ti gbá yìí. ọ̀rọ̀ ń bẹ lẹ́nu àwọn iná ti kọ́yà méèsù báyìí. وجعله ما بقيت مدى الزمان. kábíyèsí aláyìígbé àtúnpàdé ẹnìkan oṣù tèmi rẹ jọra wa nínú ọba nù sọ́ọ̀bù tí wọ́n bá filẹ̀ kí ọrùn wọn mọ̀ sí àmú tí wọ́n bá filẹ̀ kí ọrùn wọn mọ̀ sí àmú tèmi ọba ló láwà ní àwọn pé wọ́n ṣe kábíyèsí fún mi táwọn náà bá filẹ̀ kí ọrùn wọn mọ̀ sánà fún mi làbáwọn náà ọlọ́run ní jẹ́ ọba jẹ́ àmín. ọlọ́run Muhammad àmín. mo kí Alhaji Ali Musaddiq wọ́n tó káwọn pólí. tíṣà yín ni wọ́n tó káwọn pólí. afọbajẹ of Nàìjíríà náà ọlọ́run ní jẹ́ ṣiṣẹ́ àmín. ní ṣe tí ó bọ̀ lọ́nu àmín. ọlá Qur'anil azim Àmín. gbogbo ẹ̀yin abẹ́rẹ́ land mú kí yín gbogbo ẹ̀yin ọlọ́mọ ọba lábẹ́rẹ́ mú kí yín ọjọ́ ti lọ mú kí ẹ̀yin ìyálóde ẹ̀kú ọjọ́ bí ọlọ́mọ fà lùbáríkà sí ọlá nàbì lọ́dọọlọ́ inna Allaha ya'muru bil adli wal ihsan. إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى yanha anil fasha وينهى عن الفحشاء والمنكر والبغي ya'idukum يعظكم لعلكم تذكرون. gbogbo àwọn ìyàwó bàbá alábẹ̀rẹ̀ ni mo kí ẹkú gbà fọlọ́run ọdẹ akóbìnrin pọ̀ ẹ rí i pé mo tẹnu mọ́ ọjọ́ kan ń bẹ tí mo wà ní NTA àwọn mo ti sọ ń bí náà rí àwọn afẹ́ jẹun à á sì máa gbóúnjẹ wa lọ́ọ̀ni àsọmọ tó gbé ọbẹ̀ sínú kúlà àṣẹ òkó fùfú ọwọ́ di táìmù tá a máa jẹun tá a sì lọ NTA so ni òǹkọ mú ìdí ni má parọ́ ọmọ ọlọ́mọ ẹgbẹ́ oúnjẹ jáde ẹjẹ́ ajẹun lọ́ba dọ̀bẹ̀ lásán là ń bá ń diwọ́ mọ́lẹ̀ mọ́ àwòrán ara pé owó dé lálọ́ ni àbíbó láwọn àlọ́ba yìí tá a sì ti sẹ̀rọ̀ owó dé tẹ́lẹ̀ yé síbi òdì báyìí mọ́ á pe alábẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́rẹ́ kábíyèsí ẹ̀dẹ̀lẹ̀ sùn àbílẹ̀ wọ́n lábẹ̀rẹ̀ làwọn sóbìn kankan bẹ́ńlẹ̀ wọ́n lẹ́nìkan tẹ̀lé àwọn ọlọ́run sẹ́wọ̀n ọlọ́run níyàwó yẹn pọ̀ bọ́ bá sẹ́yọ́ kan wọ́n ní tó lóun sọ ẹ̀dẹ̀ tẹ́yìn sàbírí sẹ́ni pa sòfò jọ náà ebi ọ̀pọ̀ àkísà kí ni jẹ́ tẹ̀síìrì tí ń bàjẹ́ sàárì
tẹ̀síìrì tí ìbá jẹ sàárì kí ni jẹ́ wá sí orí ẹni tí ètí ìjẹ sàárì èmi ò lè fi kóòkì àti búrẹ́dì gbà wẹ̀ kí ni ó bí lẹ́nu tó ẹgbẹ́ tí máa fẹ́ jẹ mọ́tì ẹ̀jẹ̀ sọ torí ìṣẹ̀lẹ̀ ẹ̀tọ́ kọ́ọ̀tì ẹ̀ lẹ́sọ̀ ní tíktọ́ọ̀kì ọ̀rẹ́nu yìí dúró èyí ń gèkúgè bàbá alábẹ̀rẹ̀ wa ṣe oúnjẹ fún anjọ́ náà lọ́hùn gbogbo ẹ̀yin ìyàwó alábẹ̀rẹ̀ ẹ̀ ní parẹ́ o àgbọ́jà ńgbà tẹ́ ẹ di mẹ́ta bẹ́lẹ̀ kẹrin bá dé ẹ má jẹ́ àgbọ́jà o ẹ má jẹ́ àgbọ́jà ẹ má jẹ́ àwa bí wá parí ìjà ìkómọ ni ẹja wa máa ṣe obìnrin tí ọba ti dọkọ rẹ̀ láàmú òun náà lè rí dààmú obìnrin tí máa ń dọkọ rẹ̀ láàmú yóò dààmú láyé wọn gbọ́ lọ ọmọ tòní ọlọ́run ọba wò ó. kábíyèsí àti gbogbo àwọn tá a wà ńlẹ̀ àtẹ̀yìn àfà àyà tá a máa fi parí kútúbà ní gbogbo ọjọ́ kẹjọ nǹkan mẹ́jọ lọ́lọ́ ni a ṣe mẹ́ nǹkan mẹ́jọ ẹjọ́ ẹ bá bìín ẹjọ́ nǹkan mẹ́jọ lọ́lọ́ ni ká ṣe mẹ́. ya'murukum bil adli. àkọ́kọ́ ni déédéé mi ìlò yẹn lónìí. wal ihsan. wal ihsan. èyí tí mo fẹ́ lò nù kí ni wọ́n ń pè ní dáadáa al ihsan. dáadáa iye ọ̀nà wo ló yẹ kéèyàn ó ṣe dáadáa sí. àbẹ́ ní tafsir ó ní lọ gbìyànjú kó ṣe dáadáa sọ́nà mẹ́fà ìsọ́sírìtà à ń tẹ̀kú ní sọ́ọ̀lì ha tó o bá fẹ́ dé èèyàn rí tó o bá ti ṣe dáadáa sọ́nà mẹ́fà èyí ṣe èèyàn rí àkọ́kọ́ nù bí tí o ṣe dáadáa sí ihsanuka ila rabbika ṣe dáadáa sọ́ba tó dá o ẹ̀yin orí adé tẹ wà ńlẹ̀ yìí ṣe dáadáa sọ́lọ́hún ẹ má joyè tẹ ẹ má dé ń ṣẹ̀ṣẹ̀ èèyàn lè ṣe ìgbẹ́ tó bá fẹ́ ṣẹ̀ṣẹ̀ lè ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ má gbélé rí ẹbẹ́ fi wo òní ìjọba ń fún yín lówó lórí ẹ̀mí ẹ̀yin wọn kó orí èso ẹ fèsù lẹ̀ tí ó máa lọ ẹ kówó orí ìṣàngó ẹ fi ṣàngó lẹ̀ tí ó máa sára ẹ tí ó bá tilẹ̀kùn lé rẹ̀ kọ́ wọlé wá bá dandan kọ́ ni kẹ́ ẹ tẹ̀lé wọn débi wọ́n sọ̀kò lẹ́yìn bá ti fowó tí ìjọba ẹ kó àkáǹtì ẹni ọba fẹ́ torí ògùn kú kọ́ máa lọ ọdí ògùn. òótọ́ ni pé ilẹ̀ Yorùbá la wà yìí ìṣẹ̀dálẹ̀ sí mbẹ́mbẹ́ àmì ìyá máa wó èpo ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ti di tọrọ fọ́kálẹ̀ ẹ̀yin lọ́balọ́ba tẹ́ ẹ bá sì débi ẹ̀ ti ń ṣe mítìn ẹ bá bá wọn ọmọ wa sọ̀rọ̀ wèrè ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwọ wa lọ ra mọ́tò 30,000 ọwọ́ lọ fi 20,000 for plate number jagun ṣẹ́gun ọ̀fọ̀sùn stéètì alágbá ọ̀fọ̀sùn stéètì olórí aláwọ̀ of Nàìjíríà tí wọ́n mọ̀ pé wọ́n mọ̀ sápò ni kábíyèsí ẹ̀yin ní jagun ṣègùn ẹ méje wọn bá ń jókòó yín mọ́ ẹ gba plate number lọ́wọ́ wọn bàbá wa ti mi tìlú ẹ̀dẹ́ ọlọ́dẹ àrí bàbá pẹ́ ẹnìkan kọ plate number kan jọ kan èmi ló yẹ kí n máa lo plate number bàbá wa pè pé wà náà bó lọ́dẹ wà á dìfẹ́ǹdì ẹ̀ mo ẹ̀ ẹ̀ kìnnìkan ìwọ wo wọ́n wá dá kókó yé wọ́n wá wọnú ọkọ̀ wọ́n bá fàṣàláwù àbí wọ́n bá ìbọn màsáàdì àbí wọ́n bọ́lọ̀ lọ́mọ ẹ̀rọ ìwọ ní àwọn abábẹ́ ọ̀yà máa tú fúnra rẹ̀ tí ẹ̀ ṣe wá sí fún mi náà kí n gbọ́ máa ṣe kọ́lá rọ̀túlù rẹ̀ wò tú fún rẹ̀. àwọn tí wọ́n ń wọṣọ tí ọ̀sáìsì wọn tó jù wọ́n lọ ẹ má jẹ́ wọ́n rí ìbínú Ọlọ́run ẹgbàá dì wọn. àlẹ́ ẹ̀sán ìlà rabbika ṣe dáadáa sọ́ba tó dá ọ dáadáa sọ́ba tó dá níbẹ̀rẹ̀ látòrí kéèyàn ò jí kó dúpẹ́ mọ́yàlá ìmoore lẹ̀kẹ̀tẹ̀ ẹgbẹ́ ọ̀run kì í sẹ̀yìn nìkan ló wù èèyàn tí ń bá ń dùn tó ti bẹ́ẹ̀ tí kú ń pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́rí ṣe ń kí tí wọ́n kí bẹ́ẹ̀ tí wọ́n kẹ́lẹ̀ ẹlẹ́dàá yín ni ọgbà tẹ́ ẹ bá ti wá jí kẹ́ ẹ wá dúpẹ́ fọlọ́n bí Ọlọ́run ọmọ ṣe kó mọ̀ sínú lè rọ́bìgà ṣe dáadáa sọ́ba tó dá ọ. wà kó mọ̀ sínú lè dínìkà ẹlẹ́ẹ̀kejì náà ṣe dáadáa sínú ẹ̀sìn kábíyèsí mọ́sálásí yín ẹ̀jẹ̀ wọn rórí pa ń bẹ̀. ààyè kábíyèsí nìyí kábíyèsí lọ́ọ́ ra aago yìí ọ̀dà kí wọ́n fún mọ́sálásí láago ń bí olóòkú kábíyèsí wá fi ẹgbẹ́ tó láàfin àní àwọn yóò fi ti mọ́sálásí wọn ó gbé lọ ẹgbẹ́ lọ ààfin
ẹ̀ símú yẹn o. Fún bàbá Jánẹ́sì. Kọ́mọ̀ sí náà lédi níta. Ṣé dáadáa sínú ẹ̀sìn. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani. Ẹ̀wà àwọn ọba tí wọ́n fẹ́ kúre. Wọ́n dìde fún mọ̀. Wa ita'i dhil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi. ya'izukum la'allakum tadhakkarun. Nítorí owí Ajánẹ́sì ọ̀fẹ́dẹ́láńdì lọ́wọ́ léwu. OO3 Islamic Affairs. Àgbàlagbà tí ń ṣe bí yọ̀ǹbọ̀ ìfẹ́rẹ́ tẹ́lẹ̀ tó fi tuntun bọ́. Inna Allaha ya'muru bil 'adli wal ihsani. Wọ́n tún kí Bluetooth bọ́ tí. Kéjì ẹ. Inna Allaha. Fún mọ̀sídà fi díníkà. Ṣe dáadáa sínú ẹ̀sìn. Gbogbo ẹ̀yin bàbá wa kábíyèsí ọlá ní bẹ lọ yín lóòótọ́ àmọ́ ẹ méje kó gùn ní sáwọn àfa. Gbogbo ọba tí máa ń rà àfa àfi tá a bá dénú ilé àníkọrin rè kí o. Gbogbo dáadáa tẹ́ǹsẹ̀ sí àìlójú adẹ́rù yín. Ẹ mẹ́jọ láà yín ó gùn yín lọ́dọ̀ wa o. Ọlọ́mọsọ àdọ̀tá o. Máa bá jà yóò lè díẹ̀ o. Agbára tí òjútọ́ ọlọ́pàá lọ o. Gbogbo agbára tẹ́ǹsì gbẹ́kẹ̀lé àwa náà nírú ẹ o. Wọ́n fara lẹ̀ sọ̀rọ̀ èmi náà lára lẹ̀ bàbá mi àfáàní bàbá mi àfáàní bàbá tó bàbá mi àfáàní ẹ̀gbọ́n bàbá mi nípìnlẹ̀ márùn àfáàní bébí náà bá dúró lórí sàárè wọn tí mo máa ń pè yẹs bàbá làwọn àlẹ́ dìde bàbá rájí ẹ̀ nàró lágbájá ń dàn láàmú bàbá Musa ẹ̀yin náà ẹ̀ nàró tí n bá ga gbogbo wọn bàbá àdó bí n bá sì lọ lé ìyá mi. Ilé wa sì rè Ògún ni lákàáyé ọ̀sẹ̀ ìmọ̀lẹ̀. Ó lè mi gan ló kọ Ògún lékè. Ògún borí ọ̀rọ̀. Kó mọ̀ sínú àfi díìnìkà. Ẹ ṣe dáadáa sínú ẹ̀sìn. Bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí. Ilẹ̀ fi ń ràpẹ̀lé. Ọba tí ọba jẹ tẹ́kọ̀ ta ẹ̀sìn dànù. Wọ́n lọ́ba kẹsàn-án jò ní.